Ìròyìn láti iléeṣẹ́ Àtótó Arére Online TV. Ilé-ẹjọ́ ju ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì kan sẹ́wọ̀n gbére l'Àbújá fún ẹ̀sùn fífipá bá ọmọ ọdún méje lò pọ̀. Látàrí bí ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Laminu Ahmed ṣe fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún méje kan lò pọ̀. Agbẹjọ́rò àgbà tí tó ṣe mínísítà fétò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí, Ọmọọba Lateef Fagbemi, ti jan ìdájọ́ onídàájọ́ tó pa láṣẹ pé kó máa lọ sẹ́wọ̀n gbére lóǹtẹ̀. Onídàájọ́ Modúpẹ́ Ọ̀ṣọ́ Adébíyì ti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá nínú ìdájọ́ tó ṣe ló ti ní kí oníwàlábí náà máa lọ fi gbogbo àkókò tó kù tí ó lò lókè èèpẹ̀ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tí àwọn ẹ̀rí tí wọ́n fi léde ti fi hàn dájú wípé ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. Olùjẹ́jọ́ náà ló hu ìwà ọ̀hún lọ́jọ́ kẹta oṣù kìíní ọdún 2023 nígbà tó ní kí ọmọdébìnrin ọ̀hún tí ìròyìn kò dárúkọ rẹ̀ ta oúnjẹ abọ́ kan wá fún òun nínú oúnjẹ tí ìyá ọmọ ọ̀hún tà nínú ọjà Zuba Fruit ìlú Àbújá, tó sì tan ọmọ ọ̀hún lọ sí ilé ìwẹ̀ tó wà nínú ọjà náà, ibi tó ti ń fẹnu kò lẹ́nu ní tipá tó ń fi ọwọ́ bọ̀ lójú ara, lẹ́yìn tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ló padà fi ipá bá a lò pọ̀ lẹ́yìn tó sì fi ọwọ́ bo ọmọ ọ̀hún lẹ́nu láti má lè pariwo. Bákan náà ni ó tún dúnkòokò mọ́ ọkọ ọmọ náà wípé òun yóò ṣekú pa ọmọ ọ̀hún tó bá sọ fún ẹnikẹ́ni, ṣùgbọ́n tí ọmọ ọ̀hún gbóyà láti sọ fún ìyá rẹ̀, ẹni tí kò sí nílé tẹ́lẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìgbà tí ìyá òun dé. Èyí mú kí ìyá àti bàbá ọmọ náà mú ẹjọ́ ọ̀hún lọ sí àgọ́ ọlọ́pàá, tí ó sì ṣe okùnfà bí wọ́n ṣe fi gbóròfin mú Ahmed, ẹni tó jẹ́ ọlágọ̀ ọlọ́pàá, wípé lótìítọ́ ni òun jẹ̀bi ẹ̀sùn náà. Adájọ́ náà jẹ́ kí ó di mímọ̀ wípé kí eléyìí kí ó lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tó kù tí wọ́n hu ìwà láabi bẹ́ẹ̀, wípé ṣìnkún ọba kò ní fi ojú rẹ̀ wò wọ́n nígbà tí ọwọ́ bá tẹ̀ wọ́n. Bákan náà kó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òbí wípé fífi ọmọ sílẹ̀, pàápàá jùlọ ọmọbìnrin, lákòókò yìí ó léwu.